bájá bá jẹrin eyín àwọ̀ bí kọ̀lọ̀kọ̀lọ̀ bá jẹ gbogbo ọ̀nà ó dìde lọ́rùn mi ò kì í ṣẹran yín ìyá. máa jẹ́ kó mọ̀ wípé ogun bẹ lọ́rùn. èyí fún jọ̀wọ́ ọkọ làbákẹ́. màmá já mi sí èbúté ládòfo. ìrí yẹn dàrú sá deadlock ní tí o àbí sọ́sẹ́ deadlock tó lọ kí dúbẹ̀. ṣé kò sí. àìbáwọ̀ rẹ̀ ṣe gbàdí orí rẹ̀ ò sùn ọ̀. mọ́mí inú ẹ̀ ṣe business kan tán tí mo dẹ̀ rí profit bíi 30 million naira. Wow. Just 5 million ni mo need. Kí n bẹ́ẹ̀ send 5 million naira listen. Ṣé o ló wá ní àbọ̀ ṣe fún ẹ? Tá a bá rí òkú wọn, a lè fọwọ́ kọ ogun wọn. ẹ dákun ká ní pé India lè gbọ́n mi kú sí náà ti dáná sun òkú wọn kọ. A máa wádìí ẹ̀ náà ni. Ṣé nítorí òpònú afọ́fúngbẹ̀mù ilé sọ̀sọ̀ pọ̀ fẹ́ mọ́? Sábà mọ ìjà lùlù. Ajá ẹ̀ kàn ń gbó lásán ni, kò sí nǹkan tó lè fi olóòlàjú tèmi ṣe. wọ́n ní kò wọlé lọ. Are you mad? má sọ bẹ́ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ sì ni ò ní tán lára wèrè. Kọ́ máa kó gbọ́. Yẹmi o Yẹmi. ó mú yàmi ọ̀nà ká méjì sí mi. ẹkún ìyá tiẹ̀ náà jẹ báyìí. èmi náà fún yẹ. àwọn ọmọ ìgbàlódé somebody sakarama Janzi all of una our teacher what go dey farm Janzi we stubborn we get juju we sabi music Janzi too much talk too much lie we sabi fake life Janzi. ẹgbẹ́ fún fast next time ó bá wọn pé kò yẹ kẹpẹ go to the assembly next you are fair to the assembly move ẹgbẹ́ Look at you. olùpẹ̀ to the assembly fast to the assembly here come hey you ẹgbẹ́ fún mi what rubbish ó máa ṣe content ló máa ṣe kiri idiot boy oya ẹgbẹ́ òun náà ẹgbẹ́ fast I hate rubbish I hate what I don't like oya ẹgbẹ́ ẹjọ hold on clear the kẹtù pẹ́ I hate what I don't like rubbish rẹ náà ẹgbẹ́ kẹtù dé school what a boundary to the assembly rubbish of IS order infantry ẹgbẹ́ báyìí fún mi náà ẹgbẹ́ báyìí fún mi Good morning, students. WAEC yìí ti fẹ́ dé. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣe WAEC serious. Kí la fẹ́ ṣe? Oríire tẹ́ ń wò yẹn kò kí ń ṣe kòńgẹ́ o. Mo ṣe kòńgẹ́ oríire. Àdúrà ni. Tọ́lọ́run bá fẹ́ kó work fine. But èèyàn máa ń ṣiṣẹ́ towards success ni. Ṣiṣẹ́ lazy. Ìwọ̀n tó ń pè ní exam láti move from one place to another. So ẹni tó bá máa ti ga láyé yìí ó máa ṣe ìdánwò. Kí ni mo ló máa ṣe? Ìdánwò. Now advice mi rèé fún ẹ̀yin external student tẹ́ ẹ jẹ́ àjòjì tẹ́ ẹ wá bá onílé. Ẹ̀yin àti àwọn onílé ẹ wọnú ara yín. Ẹ ní àjọṣepọ̀ tó dáa. Ẹ lo ìfẹ́. Ìyẹn ni ẹ fi máa ṣe àṣeyọrí. Yóò wá jẹ́ ìwúrí fáwa náà. Ẹ behave as a student. So ti yẹn. Now, kí n tún sọ fún yín, as you can see,
Mrs. Fagbenrore mo ń sọ fún gbogbo yín ẹ má fi òbúrẹ́ wà mú lájẹ o tẹ bá ń torí station ẹ tẹ rò pé ẹ lè cheat ẹ ó burú don't cheat on Okay. don't cheat on ojú bẹ́ẹ̀ lọ ṣe ẹni kankan náà okay. Good morning, students. Good morning. You know, I don't need to repeat all our principal have already said. My major information to everybody, especially to the external candidate, is that you should all abide with the rules and regulations of the school. Maintain discipline. Like now, look at you. Are you in school? Please, let us see the discipline in whatever you are doing. Majorly, hardworking is very, very important so that you can pass this forthcoming exam. And I wish you good luck. Good morning, students. Good morning, sir. I notice you're dressing. So me, they like that she Murawasi school. She am going mock exam, no boy. Anybody who have come mock gbogbo rotation, I don't want it. And make sure pé ẹ gẹ̀rùn kí exam tó bẹ̀rẹ̀, or else. My bá ṣe gbogbo rí gan. God bless you. Okay, back to your classroom. Go, 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 go! You move! You say, Baba Ibadan. Okay, go, go. Go, 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 go. Too much talk, too much lies. Hello. Hello, sisi mi. Bó ṣe ń bọ̀, no, don't call me Tani sisi yín. We are colleagues now in school yìí. Okay, ìwọ ni. O lè má jẹ́ baby mi tẹ́lẹ̀ bet from now baby mi ni mo kàn fẹ́ kémi pẹ̀lú ẹ̀ kájọ máa ṣe wọléwọ̀de. So mo pé ńgbà tí a wà ní assembly àwọn headmaster wọ́n. Headmaster ní secondary school. Mo sá mọ̀ pé àwọn tí wọ́n dàgbà yẹn so tí wọ́n bá dẹ̀ wọlé wọn okay àwọn senior teacher wọ́n ní pé ká fi ìfẹ́ kájọ fi bára wa lò. Not share. No, as in. The theme of this discussion. So gbọ́n nǹkan tí mo sọ aláwọn headmaster wọ́n ní ká fi ìfẹ́ bára wa lò. So. Òun náà ni mo wá fẹ́ kí mi àti ẹ̀ kájọ fi ìfẹ́ bára wa lò. So tábà ti. Summary. Mi sọ pé summary báwo tábà ti close wàá máa wálé ọ̀dọ̀ wa ọ̀ ká máa èmi àti bí ẹni tó fẹ́ lọ tọ̀ wá àti bí ẹni tó fẹ́ lọ sí gá wàá kàn nínú bedroom. So bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ life yín ní ẹ̀ lálákọ̀ọ́kọ́ táyé yín fi bàjẹ́ tẹ́ fi wá sí secondary school ní close to 40. Azaf mi. Asasa ò ní because me understand ṣé ẹ gbádùn kémi àti yín máa date. Bá ti parí school kí n máa wá sílé yín àbí kẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé fẹ́ lọ tọ̀. So burú bẹ́ẹ̀ ni. Ẹ ní ìtọ̀ ṣúgà ni. Ṣé ẹ gbádùn ta ni ganan kí lẹ já mọ́ I don't understand irun funfun rẹ̀ lórí yín even coming to this school to do what for what purpose based on what ṣé ẹ fẹ́ wọ university àbẹ fẹ́ lọ polytechnic àbí college of education àbẹ nìkan tán yìí tán ní pé kẹ wá ní country kan pé ẹ máa ṣiṣẹ́ kan bí kan because I don't get. What of correction kó tó di pé mo wá. Point not pot. Èmi ò gbogbo eléyìí tó bá kò jẹ́ kó tó di pé mo wá bí mo ń ṣe council inú ọjà so mo bá àwọn èèyàn já ọjà ọlá ẹ máa ń ṣe rẹ́ẹ̀dì. So ọlá pé mi tí wọ́n kàn ní kí n lọ furthermore ilé fi wá sí secondary ni mo fi wá so kí n tó wọ university. You are very stupid because mo wáyín mi ò rí yín táyé ní gan-an ayé náà. Kí ló dé tó wá mi dátà ni mí ni ṣé mo sọnù ni èwo làbúrò máa wá mi kiri. Ẹ̀hún náà ni tá a já mọ́. Èmi àjàlá ló ń bá mi èmi làjà. Làjà lórúkọ ẹ. Yes. Tó bá jẹ́ pé làjà lórúkọ ẹ tó fẹ́ kórúkọ ẹrú ẹ gbọ́jà lọ kó lọ wá àwọn tó ń jà kó lọ bá wọn làjà kí tiẹ̀ lè di ìbùkún ní fólú làjà. Ṣé ayé woman rapper èmi ló fi ń kọrin tó ń lọ sọ́jà kó lọ́la. Eminem o ti wá ṣèyàn ní báyìí o ti simẹ́ntọ̀ ni kí ló ń ṣe ẹ́ akànnì ká máa tọ́jú ọ̀bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe bẹ̀rẹ̀ èmi làjà ló ń bá sọ nonsense. You are nothing but a pencil in the hand of the creator tó bá dẹ̀ kọ̀ọ̀kan àwọn máa sọ̀rọ̀ àwọn àdìrẹ́sẹ̀ àmà ìrẹ́sẹ̀. Ok èmi ò wá ń ṣe pencil báírò ni mí ìwọ pa báírò rẹ bóyá kò ní yàwé mẹ́ lọ́wọ́. Ok tipex ló ń wò yìí máa gbégi lé lórí ó máa white. Ó máa gbégi lé mi lórí ẹ máa gbà mí
wàá gbé gílé mi lórí. Yes. Ok, sorry bó ṣe wá wà fún nǹkan tó ṣe sorry mo promise ẹ bó ṣe wà anywhere tí o bá rìn sínú ìgbésí ayé máa ní kó máa nẹ kiri. You knack textbook or is it a black big note on my ear? Èmi ló la má worry máa ní kó máa nẹ káàkiri gbogbo ayé wọ́n máa ná tiẹ̀ bàjẹ́ kí ló ṣe gan sóò dání ó lọ sí tọ́da bí compressor fridge akànní ká máa manage ó dẹ̀ làwé mọ́ mi létí. Good day, class. Our topic today is democracy. Who can tell us the definition of a democracy? You. Ìwọ. Torí pé ò náwó náà mo ṣe pè ẹ́, mo ti mọ̀ pé ò lè náwó. Democracy. Olórin wo ló kọ democracy náà? Olórin tó kọ democracy. Mo ti mọ̀. Ìwọ náà dẹ̀ fẹ́ bá wa kọ WAEC. Alágbára lọ. Ó dà jókòó. Olórin ló kọ democracy. You. Define democracy. Democracy for the people. Now you go tell me the one way you want. Show fun is here. Kí ló wá ṣe ní school? Ìwọ náà fẹ́ bá wọn kọ WAEC àbí? O ò ní ìdí alágbe ní ẹ̀. Ṣé ló yẹ kó gbé báàgì ẹ̀ kó lọ máa ṣàgbé kiri? Pèrè olórin. Who else can try? You. Democracy can be simply defined as a system of government of the people, by the people, for the people. A round of applause for him. Nice one. Can you tell us the three arms of government? Judiciary, executive, and legislative. Wow. Another applause. Sit down. Our next topic will be fundamental human rights. Ẹ lọ kàwé lórí ẹ̀ tó dáa tó bá bèrè question tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀. Bọ̀dá àgbàlẹ̀tọ̀ àbí kí náà lẹ́yìn jẹ́ àgbà kí ló ń jẹ́ náà? Àgbà ó yá. Wèrè olórin, see me in the staff room. All of una Gen Z, our teacher Gen Z, hot cargo dey farm Gen Z, Gen Z oh Gen Z. We stubborn, we get jazz, juju, we sabi music Gen Z. Too much talk, too much life. We sabi fake life Gen Z. Àwọn Gen Z ọ̀pọ̀ láti pọ̀jù bíi ti APANKUFOR. Àkọ́kọ́ mi rè tí máa kọ́ dé rí. I want to ask you something. Do you used to do home lesson? Do you have a private teacher? Because you answered democracy real good. Wait, shall I buy pawpaw for? I will buy it with my money now. I want to buy you lunch. Wait for me. Akoba gafara. Akoba gafara. Rufai. Wá, kí ló ṣe é? Èwo ni Rufai ló wá ń gbó bí ajá, ṣé èè lórúkọ mi. Kí ló dé onígbèraga sá? Bó ṣe ń bọ̀ náà ni mo ti pariwo Rufai, wo èmi ò tiẹ̀ ní nǹkan méjì tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Bó ṣe ń wò mí mo ní change lọ́wọ́ o. Àwa kan wá sí school yìí ni mo níṣẹ́ tí mo ń ṣe. Àwọn tí wọ́n máa ń ṣe wọléwọlé mo ti bá wọn kọ̀wé rí. Ẹ̀rín àtẹkùn ẹ̀ ó tiẹ̀ look familiar mi mọ̀ bóyá ẹkún ló ń sun bóyá ẹ̀rín ló ń sun. Àṣà ò náà. Gbogbo ẹjọ́ tó wá rò ń sìn kí ló fẹ́ lọ́wọ́ mi. Ẹ̀rín mi fúnjọ ẹkún mi ni. Mo kàn fẹ́ kí mi àjẹkájọ máa ṣe wọléwọ̀de kí mi máa gbà sí ẹ lẹ́lẹ́yìn kí wọ́n dẹ̀ máa dún yá kí mi máa yá ẹbí ìbéè ni. When do you start your gbogbo? O rí pò ń gbó bí ajá ni. Àṣà ò náà. Èmi ń gbó bí ajá. Kí ló ṣe wọ́n sọ pé wọ́n lò ní ìgbéraga. Wo èmi kàn wò pé kí mi máa tọ́jú ẹ ní mo sì kọ́kọ́ rí ẹ.
ojo lady kan tí Wizzy fi bẹ̀rẹ̀ alájọbọ bọ́n ti lò nínú school bọ́n ti bẹ̀rẹ̀ love náà ni ẹ̀mí kàn fẹ́ kí mi àti ẹ̀ ká kàn start á kàn wó pé ká tọ́jú ẹ ni o. ìwọ gan nídìí tọ́jú tó sọ pé o fẹ́ tọ́jú mi ṣérú ẹ̀ gan ló yẹ kó wá sí school ni òun léwu ti wà lórí ẹ̀mí tí ẹ mọ̀ bóyá ẹ ní kí n lò fún àbí ó ní kí n lò fún ìgbà tó yẹ pé ò ní kankan tó tangible tó wá ṣe ń school yìí àwọn títí wọ́n ti bàjẹ́ bíi tiẹ̀ ló ń wá tèmi ò tí ì bàjẹ́ o. mo rò pórí ẹ dàrú. orí tí yín gan burú tó dàbí àwọn tí wọ́n lọ ṣe Sàgálà ní Libya èmi ló ń bá wí pé ṣé torí pé mo wá ka school bí àìrí kan sì kan àwọn tó tì mí wá sí bíbá lónìí irú ẹ ta ni ẹ ọyáwó ni manukun ìtàn fi ń taṣọ gan wúlò jù ẹ lọ. máa gbó ṣáàlè nà mí máa gbó bí ajá tó bá kọjá. ṣọ́ọ̀dì fọ́kọ̀ bàbá kú. Sorry fọkọ àbí kí ló sọ ìwọ náà sorry for the the spoon olórí burúkú olè bó fò ó ṣe sọ Yorùbá tí mo gbọ́ ara kan tí yẹn ń sọ náà rè táì ló fún yàn lọ́rùn láì jẹ́ pé mo fẹ́ lọ gbowó lápò mi ò wá school mi irú eré ó stupid sá ṣé mo kúrú lóòótọ́ ni. Do you know I sing? For real? Really? I sing now. And I'll give us something now. And I just the trend for the school, like say. Let's hear you No, first. go first, which kind of wine is that? Yeah, now. Okay, now. Alakori no dore mi want to remain. You see that Aventador, he be many million. As someone you go, we come from the ghetto to Bodo, Loriton, Ruti, and Moririo. You know, get any trips you want put me on before you check and balance me, go, me sure see I guarantee. We they get any means, we know it. Love to my sisters and my brothers, so Let's feel you too. I have this song I just wrote recently. Let's hear it. Every day, every night. All the way it's we shut down. And if you think back and remember, we were training for my heart. Tibalu kumajo. Nice song. I saw you got a nice voice. Sing your song. Okay, let's go. But no go do yourself, nigga, make you hustle harder. Cause enemies boy akpa then they wait to make I fall down. Ṣùgbọ́n bàbá òde fún mi bá mi ò fọ́. Ọlọ́run wà lẹ́yìn mi tó tọ́. Aside the double my hustle make it dey do wonder. Say you go do wonder. Kó mi wọlé kí máa jayé lọ́rùn ṣe. Kọ́lá mi wọlé kọ́mọ pẹ́ mi lọ jayé. Kó mi wọlé ìlànà ṣe. No worry. You see, there's a song I'm putting both of you on here. Let me sing for you. I get too many patterns. Now you go tell me the one way you want. And sometimes I can't do as I like nobody is watching. You see for the house where I come out from. Then they wait for the day I will come. I give Jesus a second. No worries. You see, you guys are doing well. Emma Beru. I'm personally impressed. This is what is called pure talent. In fact, I'm personally impressed. Moti Walegbenye for so long. Listen to you guys' flows. You are doing well. Thank you very much, sir. As a matter of fact, me in mind that invest in you. Yeah, because I'm impressed. It's not until you are taking hard drugs under the influence of alcohols before you can prove yourself to people. You are doing this now without any alcohol and you are flowing. That shows you know what you are doing. Then don't relent. Your future is very bright and you will definitely get there. Amen. Okay? Really appreciate it, sir. Yeah, I would like to get a flow from you particularly. Give me one. I'm on my mama, you mo update. Cause poverty loli mama couldn't frustrate. Mama, don't you worry. I only do no risk. You should be happy. I am starting. Kungani, Segubi, Allah, I love my flesh. Lonirobo alata. Fake life is my hobby. What is good about the money? And sorry. Yes, it's the one, sir. So okay. I won't know if I don't miss you. Yes, I did. Ọmọ yìí mọ̀ gọ̀ lórí pé ká máa fẹ́ra wa lórí pé. Get!
Kneel down and speak in English. Pardon? Explain everything in English. Kneel down. Okay, I'm listening to you. Nǹkan tí mo sọ náà ni pé sẹ́rí ìgbà tí òun Speak in English. Can't you speak in English? Ṣé bí ọmọ kò tó jire lẹ̀mí àti yín ẹ wojú mi ẹ wojú yín ìlà níbẹ̀lẹ̀kẹ̀ yín ewúlẹ̀ tún ní kí n mọ àlàyé tí mo ṣe yìí ti yé yín ibi tí mo ń sọ̀rọ̀ lọ sá. I'm not doing that one right now. What happened? Ṣe wo àìtó sà ni. Excuse me, you toast me. Do I look like a bread to you? Ṣé èmi náà jẹ́ wà lójú ẹ̀ àmì èbí ń sí. Okay, ṣé ẹ̀wà ló fi ń toast bread tiẹ̀ àbí? Now ṣé nǹkan táwọn family ẹ̀ràn ẹ̀ wá sí ní school nìyẹn tó fi ṣe nonsense. Àwọn ẹbí ẹ̀ràn ẹ̀ wá láti wá sóríire ò débi òun toast káàkiri. Ẹ jẹ́ kí n fún yín ní òun threaten wọn. Ṣe no threaten o ẹ jẹ́ kí n fún yín ní biography mi o. Ṣé láwọn ẹbí mi tẹ lọ yẹn gangan àwọn gangan ni wọ́n dá gbogbo kan tó ṣẹlẹ̀ yìí lẹ̀. Mo ti sọ fún wọn pé èmi ò lọ sí school wọ́n ní dandan mo gbúdọ̀ lọ iṣẹ́ rédíónìkì mo fẹ́ sí. Bí mo ṣe ṣiṣẹ́ rédíónìkì tán mo tún lọ bá àwọn council ṣe máa bá wọn gbowó nù ọjà tí máa máàkì báyìí wọ́n ṣe ní dandan wọ́n náà ká máa bọ̀ ní ká máa bọ̀ ní sí yunifásitì tàwa mi báyìí. Mo wá ní èmi ò lọ léèwé o wọ́n ní àwọn máa san owó ẹ má wéṣẹ̀ owó yín o ẹ má wéṣẹ̀ owó yín wọ́n láwọn máa wéṣẹ̀ èmi náà dẹ̀ dó màá bá wọn wéṣẹ̀ owó wọn. Wow. Yes ẹ̀yin náà ṣe wow àti pé èmi tí mi ò ní pẹ́ padà kí kúkú bá wọn wéṣẹ̀ owó wọn kí tó padà. Ó ń padà ẹ̀ ń bó ló ń padà lọ. Ok kí ni genotype mi mọ̀ gangan tẹ́lẹ̀ ni mo ń padà àbíkú ni mi I'm going back to heaven. Àbíkú. Yeah. Na kí ni age ẹ? Tọ́dọ̀ mi. How old are you? Mo ti lé ní 40. You are a liar. You are a liar. Àbíkú at 44. What is your genotype, sir? Ṣé ti rí pé kò mọ̀. Ṣé AA ni àbí SS àbí AS? For your information lèmi. Àbí CBEX. Irọ́ no ọba ti pé MMM money making machine so wàá lè máa lọ iṣẹ́ lọ́dọ̀ Paso. Irọ́ góòtì tiẹ̀ lèmi. Òun ni ẹ́? Okay fine mo ti rí ẹ náà bẹ́ẹ̀. Now jẹ́ kí mi sọ fún ẹ nínú school yìí má tó ṣe ọmọ kankan mọ́ o ti gbọ́ o ti sọ fún mi oníwọ̀ wá wéṣẹ̀ owó àwọn ẹbí ẹni àwọn kan wá bí wọ́n wá sóríire ni ó ti yẹ má dọ́dọ̀ wọn mọ́ rárá tó bá ti fẹ́ tòsí lọ sí ọ̀dọ̀ àwọn àbíkú àti nínú kákọ̀sí yẹn kò lọ bá admin àwọn àbíkú kó ní kán fún ẹ lọ́mọ. Send WhatsApp group wọn. Kí n ṣe hangout ni ẹ̀yin àbíkú ẹ ní láti ṣe hangout wàá dẹ̀rọ ọmọ mbẹ má tòsí ọmọ kankan nínú bíbá ẹ mọ́. Okay sir. Okay right now stand up and get out má dènà ọ̀dọ̀ ọmọ yẹn tó bá dènà dé tó bá ti anytime tó bá ti dènà dé jẹ́ kí n gbọ́. Yes sir, thank you so much. Ó ti yẹ jẹ́ kí n gbọ́ máa make sure pé wọ́n rọ síkéètì ẹ̀ kó ní screen ọlọ́pàá dẹ̀ máa gbé ẹ̀. Irú eléyìí tẹ̀sán yẹn ẹ sọ lóyìnbó fún mi sórí tí n bá padà má lè rí òyìnbó mú dán. You will get arrested by the police officer. Yeah, that's it. Go. Go. Wá wọ́n náà wà olórí burúkú ni o lábì kú lò má bá bí kú ṣe o má bá bí kú ṣe o na go to your class. Gen-Z, we stubborn, we get jazz, juju, we sabi music, Gen-Z. Yeah, torí school uniform wa gangan mo ṣe get color yìí. Wow. Yeah, that's iPhone 17 Pro Max you are holding. Sherry, ṣé mo pé 3 colors ní company wọ́n produce. Mẹ́tẹ̀ẹ̀ta ni daddy mi dẹ́ra fún mi. Ọmọ bàbá olówó. Mi kò lè mọ kó mẹ́tẹ̀ẹ̀ta wá sí school, you know. Kó má lọ mọ̀ pé ọmọ olówó ni mí, kó má lọ kidnap mi. Yeah, but Sherry ké color blue wọn abẹ. So, ẹ mọ sportswear wa now. Blue color. Ọjọ́ tá bá ti wọ sportswear, color blue ni màá mú wá sí school. Eléyìí pọ̀. Yeah. Ó tọ́ ni ọ̀rẹ́ mi. Kọ́ má lè bá kidnap ẹ̀ náà ni ó dà bẹ́ẹ̀. Ọjọ́ iPhone 16 tó ń lò tẹ́lẹ̀ ṣó lè fẹ́ mi kémi máa lò ọ̀rẹ́ mi jọ. Ẹ takada ẹ ṣe mo taka òṣì dànù fún ẹ. Ew. iPhone 16 is in the past. Ajá alẹ́ wa gan kò lè lò mọ́. Yes. 16. Sherry, tí dáàdì mi bá ti dé láti ibi tó ń lọ. Ó dà nǹkan tí ń pre-order iPhone 18. So màá ní kí dáàdì pre-order ẹ̀ fún wa. Ṣé wọ́n ń gé 4 colors lọ́ máa ṣe this time? Mẹ́rẹ̀ẹ̀rin báyìí ni gbogbo a máa ní. Ọ̀rẹ́ mi. Ìgbà owó ni dáàdì máa dé? Actually ọ̀la ni dáàdì máa travel. Gbogbo ìlú tó dẹ̀ wà ní Schengen ni dáàdì mi fẹ́ visit. From Spain to Portugal
to Germany. Oh my, this Switzerland. Yeah. Tẹ́ bá rántí mo dárúkọ Belgium. Yes. Yeah, Belgium ló ti bá mi pre-order bàtà. Please don't touch it. Ọkọ tó kù gan ní company ẹ̀ gan. Ọkọ tó ṣe rárá. Gan ni daddy mi rà fún mi. It's fine. Bóyá tí daddy bá dé France, màá ní kó bá ẹ̀rọ àgójú ẹ̀. Recommended me. Yes. Afọ́jú pọ̀ bẹ́ẹ̀. Ṣé òun fọ́ lójú ni? Ojú ẹ̀ tí ń wò bye now. It's the same. So, kí ni mo fẹ́ sọ? Nínú gbogbo ìlú tí mo mention ni Spain ni mo like jù. Yeah, last 2 years when I visited Spain with my dad, I lọ sí gbogbo àwọn beautiful places tó wà ní Spain. I did Barcelona, I did Granada, I did Seville, I did Abaracen. In fact, I did Malaga. Dábàrà mo rè jẹ àbí mo rò bóyá bàrà papọ̀ ni. Kára òkú ni wọ́n ní. Ọmọ pé mi travel. It's not the same thing. You understand the local mentality. No. Please, it's fine. Can I have my phone? Bukama paro. Ajala ni daddy ẹ o. Ajala? What's that? Who's that? Ajala traveler. Mo understanding, but ẹ má fi orúkọ àwọn tálíkà with daddy mi. Economy làwọn yẹn máa fly. First class in daddy mi. In fact, wọ́n ní private jet wọn. Yeah, it's fine. Daddy mi rán mi sí. Kí ló la ṣe? It's fine. Calm down. Just got this. Yeah. Hey, money! Torí pé ìwọ ló máa flow pẹ̀lú mi jù láàrin everybody. Ó ṣe tí òun ló wá fún méjì ẹ. You can have it. Thank you. Ṣé ọ̀rẹ́ mi? Kí ló ṣẹlẹ̀? Mo ń wò bóyá mo máa rí ọmọ tálákà kankan náà. Àwọn náà wà bí ọmọ tálákà ni wà kó pè Good morning, guys. Good morning. You guys are looking so cute this morning. You say thank you. Learn how to acknowledge. So today we're going to work on literary terms today because last week I gave you guys scheme of work and we shared some subject on it last week. So today we are going to talk about literary terms. Before giving you the notes, I want to explain better. I want to do what? I want to explain better. So when I give you the notes, it will be so easy for you to assimilate. So now let's talk about literary terms. What do you understand by literary terms? Can everybody give me the idea? Nobody. Abi? Okay. Literary terms can be defined as the technical styles that is used by the writers or speakers, most often emphasize or strengthen their compositions. And it can also be referred as the powerful figurative language used by the writers. Are you with me? Yes, are you sure? Yes, ma'am. In literary terms, we have three. Bisoye. Bisoye! What did I say last? I love you too. I love you too. Are you okay? I love you. What's wrong with you? Sharing nǹkan tó ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe explain lọ yẹn my late mom àwọn ló yọjú sí mi wọ́n wá sọ fún mi pé I love you son. Moment yẹn mo were emotional. I had to say I love you too. May our soul rest in peace. So sorry. Have your seat, please. Have your seat. So now I will give the class captain the notes. You will go through. You come and write it for them. Then after then I will give you assignment on it. Do you hear? Please, yeah, let's go. Láyé ìgbà tí mo sọ ló gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ èmi àti agbọ́dọ̀ jọ sórí burúkú papọ̀ ni ọmọ kí mo ti wà ẹ̀kọ́ tún lè márùn Ọlọ́run ló kọ tiẹ̀ bẹ́ẹ̀ báwo ló ṣe máa sọ pé kí n dúró díẹ̀ kémi náà fẹ́ẹ̀lì bó ṣe fẹ́ẹ̀lì ọmọ kí mọ́mì tiẹ̀ wọ́n lówó òbú lọ́wọ́ owó àdánù wà lọ́wọ́ wọn bó ṣe ń san tán tún wà ẹ̀kì ẹ̀ sọ kó sún wọn ìyá àgbà tó dẹ̀ sọ wà ẹ̀kì tèmi mo gbọ́dọ̀ mú lẹ́ẹ̀kan o mo gbọ́dọ̀ mú tí mo rò pé ọ̀rẹ́ jọ ni wa ikú wa ó yẹ kó jájọ kú ni àwẹ̀ ó yẹ kó jájọ gbà ni tẹ́mi bá ti tẹ wà ẹ̀kì tí mo bá fẹ́ẹ̀lì wọn náà ó bẹ sọ kó fẹ́ẹ̀lì ni ilé ọ̀rẹ́ ò fi dáa ní sùúrù sórí táìmù tá a wà yìí kémi àti ẹ̀jẹ̀ káṣọ dẹwà lọ́tọ̀ọ̀tọ̀ ká lè mọ iye wọn tá a pa ṣọ̀rẹ́ ẹ̀ lọ́tọ̀ máa ṣe tèmi lọ́tọ̀ ṣùgbọ́n lè la pera wa mi àti ọ̀ṣọ́ ṣùgbọ́n lè la pera orí ẹ̀ burú ni ìyá mi lẹ́kọ̀ọ́ olóṣì apárò owó erí ọmọ ìyá agún wọ́n ti fẹ́ bá sùn pa mi ìwà àti ìwà àgbàrọ̀.
ṣé ìkan tó sọ ní class lẹ́kọ̀ọ́ ṣó mí lẹ́nu. ọmọ èmi ò imagine o orí mi báyìí ó ná lẹ́ẹ̀bí alójìn ni màá fi rhymes bàtì yín jẹ́. ṣé ẹ̀yin ò rí bàkà sí tíṣà yẹn rí bẹ́yìn yẹn ṣe rí ni èyí yẹn ń wò mí lójú ó dẹ̀ dá mi lójú pé màá débẹ̀ tí n bá débẹ̀ màá bàbẹ̀ jẹ́ tí n bá bàbẹ̀ jẹ́ tán ẹlòmíì ò ní lè gbàbẹ̀ kọjá màá fi rhymes bàtì yín jẹ́. èmi náà ṣáà ń sọ wípé èèyàn ò lè máa imagine kó dẹ̀ máa sọ̀rọ̀ bọ́tà. bọ̀ tó rán àwọn imagination bẹ́ẹ̀ mi sọ pé lè come to reality o kò lè possible o. kò lè ṣẹlẹ̀ kí ni ilé yóò come. ẹ ṣe ibi kọ́ la wà ní íńtánẹ́ẹ̀tì ọmọ skul tó ń àǹtí rẹ̀ tó tún lánàá. má lọ síbẹ̀ yẹn mọ́ ìlú tó ti ṣẹlẹ̀ wọn ò ní àṣà ti ṣe ni eléyìí wá sọ pé òun fẹ́ come jọ́ṣọ́ ní come. ọ̀gbẹ́ni ìwọ gbẹnu ẹ sọ̀hún náà làṣà àti ṣe kí ni táwa bá ti tọwọ́ bọ̀ kò sọ̀rọ̀ àṣà àti ṣe ń bẹ̀ ogun tí ó bá jẹ́ ewé ẹ̀ ló kù kẹ̀ sórí àti nǹkan tó possible àti nǹkan tí ó possible òun lórí orí ọmọ ẹ̀dá alààyè ló máa ń rò anything tá a bá dẹ̀ ti rò ó possible nìyẹn èmi tí n bá bọ̀ lọ́wọ́ sí èmi Awódọ̀tún èmi náà ń jò gírí òsè mi ti alapàtí wọ́n lálá sí èmi yìí èmi hó èmi rú. ọ̀rẹ́ mi ìwọ gan ní rhymes lọ́wọ́ tó bá gbọ́ bọ̀sà rhymes kò sí kẹ̀kẹ́ kò sí kẹ̀kẹ́ kí wàá ló wá ń rò báyìí. Olafuna our teacher hot cargo dey farm wá dé fọ́. wọ́n máa jẹ máa wá mú owó mi máa fi fọ aṣọ. ó kí n fọṣọ ni. no I don't washing machine la máa ń lò but dáàdì mi tó tún máa program ẹ̀gan ní ọ̀sùn lè. o tún lè program washing machine. tí wá yàtọ̀ kì í ṣe normal one yẹn. ẹ̀yin ọmọ olówó yìí ń gbádùn. yes no. lóòótọ́ ni ó gbà the law of diminishing return is also known as the law of diminishing marginal productivities. Oya continue. It states that in a production process, if a factor of production continues to increase, while holding all other production constant factors, at some point ibi báyìí ni wà ní. ṣé a ti wá yín kiri. àwa wá jábẹ́rẹ́. Let's go for another period. Biology teacher to one class ẹ jẹ́ ká máa lọ. Odò náà ló gbà lásán. Ní kíni? Kíni wọ́n gbà? Don't tell me thank you time. Ó ní ká jọ pín. Ní sùúrù jọ. Ní sùúrù. Rọ́mọ mo yọ ẹ. My daddy this, my daddy that. Gbogbo filenge ẹ̀. Mú mi tẹ̀ fi kọ́kọ́ gbà tiẹ̀. Ẹjọ́ ọmọ yọ̀ máa kọ́ tí ò bá ń ṣe dáàdì tèmi tán fi ìyàwó tó lé bí aṣọ ilé olórogún promas ní ìbá ti ju bí mo ṣe wà ilẹ̀. ẹ mọ̀ pàwọn náà sì ti tọ́yàwó ó sì yẹ ká máa gbàdúrà ká sì tẹpá mọ́ṣẹ́ káwọn ọmọ tí wọn náà mọ̀ tọ́yàwó lọ́jọ́ iwájú kí wọ́n máa gbé wa sí bàbá náà ṣe ń gbé bàbá wa sí pé lọ́jọ́ òní báyìí. Wisdom wo tí òbí ẹ̀yin méje àti ìyá àti bàbá yín tó bá tiẹ̀ lówó owó lè ràn lára yín. rárá o kò lè hàn lára wa o tó bí mi ti ń jẹ́ lèmi ń gbé. bẹ́ẹ̀ rárá owó máa ti hàn njó máa ń wo jígí tó bá jí láàárọ̀ ó dàbí àmọ́ ẹ̀bà ó dàbí definition òkèlè ẹ̀bà tó ń gbé ìjì mẹ́rẹ̀. ẹ má rojọ́ lé mi lórí. tó dàbí throwback ìyàwó ẹ̀ wọ́n díẹ̀ bí ìwé pẹ̀jọ́ ìbílẹ̀ yín wà jọ́gẹ́ bí tìjà sí ń gba àwọn tí ń gbà sámẹ́ everybody. èmi ò máa ṣe kò ṣe mí ṣe kò lè dáa fún ọ sí máa ṣe mí ṣe. Olafuna our teacher hot cargo dey farm Janzi we stop we get juju. Hello. Hello. I know you don't like to mingle with people. That's not a big deal because gbogbo akọ náà ni àwọn máa bá àwọn èèyàn ṣeré. Some people are introverted in nature or they prefer their solo time. Èmi náà bí mi náà ṣe wà yìí o. I'm an ambivert. I'm in between an introvert and extrovert. Tí mo ṣe ń bá ṣe rẹ́ǹsì,
ó lè dọ́là ń sìn kó kí mi kí n má dá ẹ lóhùn. Yes. I understand much more better. You know, everybody cannot be a social butterfly. Come and share it, ma share everything. Ó lè jẹ́ pé o fẹ́ wá reserve or something. Okay, o lè multitask. O lè gbọ́ conversation kò. Sorry. Can we be friends? Why don't you sign? Oda, can I be your friend? Let me give you time to think about it. Oríṣiríṣi èèyàn, oríṣiríṣi ìwà, oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi àṣà. Have you eaten? Ẹ wá gbà mí. Àdèjọ́ náà, ó ṣàárọ̀. Ó ṣàjẹ́ tuntun, á ṣẹ̀ṣẹ̀ máa ṣe kíní náà. Ó jẹ́ tuntun, ó jẹ́ tuntun. Ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó jẹ́ tuntun. Why tó yẹ ń ṣe báyìí? Àárọ̀ gan ló dáa. Ṣùgbọ́n pé tó bá ti dọ̀sán ẹ̀sìn ìgbà ilẹ̀ márùn-ún ti fẹ́ lọ sí playing ground kò yẹ. Ó ṣe bébì sáré ó ṣe bébì mi. Mo ti lè máa rà lọ́wọ́ ẹ̀. Ó ṣe bébì. Ta lọ́wọ́ mẹ́. Èmi ni sá. Ìwọ wo? Èmi cleaner ni sá. Cleaner olóṣìwò, èrè òṣìwò ló rí kiri ń tà mí. Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́? Mo fẹ́ wá clean ọ́fíìsì mi sá. Ṣé mo sọ fún ẹ pé dọ̀tí? Kò dọ̀tí ó yá máa lọ. Ó dọ̀tí sá, yìí náà lè máa complain later. Ṣé ìwọ ló ń lò ní àbẹ́mi ni mò ń lò tó sọ pé okay mi ní complain máa lọ. Rubbish lélẹ̀ náà. Ó dẹ̀ jẹ́ ẹ̀já mi. Èrè tí mo wà lórí kọ̀. Okay sá, ẹ má bínú. Get out! Idiot. Ṣẹ̀ṣẹ̀ máa ṣe náà, ọ̀sán wà bẹ́ẹ̀, ọ̀la wà bẹ́ẹ̀. Wá, ṣé mo sọ pé mara bóbò fún ẹ lọ́sàn-án náà ọ̀hún? Àìtó rẹ̀ kò ní dá fún cleaner yìí. Ayé cleaner yìí ò lè dá wà láì. Kò lè rí iṣẹ́ ń bò mí, ó máa clean ilẹ̀ tá a fi jáde láyé. Really now. Hope you all enjoy the class. Yes, ma'am. Belly fake smiling in yes, ma. Are you sure? Yes, ma'am. Please read, oh. Bisoye. Yes, ma'am. Stand up. Stand up. Can you please come out? I have something for you. Please be fast. Can you please read this for me? Read it for the class. Bisoye, be fast, please. Olólùfẹ́ mi tòótọ́, inú mi dùn láti kọ̀wé sí ọ. Ọjọ́ ti pẹ́ tí mo ti fẹ́ bá ọ sọ̀rọ̀ ọ̀fẹ́. Ṣùgbọ́n inú mi dùn wípé kò tí pẹ́ jù. Mo fẹ́ kémi àti ẹ jọ wà. Ká jọ máa sùn papọ̀, ká máa wẹ̀ papọ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé ọmọ 17 years ó trend lórí social media nítorí wípé ó kò láàdì fún tíṣà ẹ̀. Èmi náà wá fẹ́ máa kó láàdì fún yín. Mo fẹ́ máa kó láàdì fún yín ní Sàdùnní. Mo fẹ́ máa ṣe fún yín tí kò dẹ̀ ní dùn yín. Wow, that's great. Ṣé lè believe n pé letter tó wà lọ́wọ́ Bisoye students ló kọ sí teacher? Students there. Student tó dẹ̀ kọ sí teacher, òun ló ń ka ẹ̀ fún teacher tó kọ sí. Bisoye, it is not funny. Mi ò mean láti embarrass ẹ̀ ṣojú classmate. But mo embarrass ẹ̀ torí pé tí n bá sọ fún school authority, ó máa worst gan. Mo dẹ̀ nírò ẹ̀ nílé as niece and nephew. To bá to ever try ẹ̀ mọ́. Hi, just know you're gone. Ìwọ tó jẹ́ wípé ó fẹ́ ṣe WAEC next month, òun kọ lẹ́tà ní Yoruba. You can't even write in English. I'm so ashamed of you. And back to you guys. Fún èèyàn tó bá jẹ́ wípé ó ní mind láti kọ lẹ́tà sí teacher. Ẹ mọ̀ torí pé Bisoye ṣe ó mú jẹ o. Tẹ́ bá try ẹ̀. Bó ṣe máa hand fún yín kò ní dá.
Have a nice day. Thank you, ma'am. Àwọn Gen Z ọpọlọ ti pọ̀ ju bí ti apá. Kí ló jalè? Ìgbà tí ò dá bẹ́ẹ̀ gbọ́ gbanigbanu ẹ̀ sọ̀rọ̀ gbọ́. Ó tó ẹ̀ ó yà wò níbí. Ayé ẹ̀ fẹ́ bàjẹ́ lọ. Ṣé àǹtí ẹ̀ ló kọ lẹ́tà sí? Àkóbá gáfárá. tó ṣẹlẹ̀ ètò èmi náà o bó ṣe ń yomi lójú ó lọ fà omijé ojú rẹ wá ń béèrè àánú mi láì ṣe Bùnmi Akínàánú kò wá sí yàtọ̀ ní ojú rẹ àtẹnu ògbìn méjèèjì wá jọ ń so mi n tó yẹ ká kọ́kọ́ ṣe tá a ṣe tó fa gbogbo ohun tó ṣẹlẹ̀ òun lápadà ṣe a béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ká tó ṣe ń tà ṣeun kí wàá láṣẹ níṣẹ́ a wà á béèrè lọ́wọ́ ṣẹ̀dá rẹ̀ ní tí ṣẹ̀dá rẹ̀ bá rọ̀ mọ́ òun lá sì ṣe fún ọ mọ́ wà láfíà rẹ̀ fún mi mọ́ sunkún mọ́ wà láfíà rẹ̀ fún mi. làárọ̀ mi ni bàtà ké ló tún fẹ́ o ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ yín tí orí bí òye bá gbà ẹ sọ fún mi báyìí torí bẹ́jà ńlá bá sọ lódò àrílẹ̀ odò bí kọ̀ọ̀kan ńlá bá sọ lómi àrílẹ̀ omi làárọ̀ mi ni bàtà ké ló tún fẹ́ o ẹ jẹ́ rí ire mo rí ọ ó ṣèdí ó rùdí lóru làárùdí gànkù ìdí gàlégàlé adíá fún aborí japala tí ọlọ́ọ̀rẹ́ fẹ́ pẹ̀ kówó wálé ẹ̀bí òye àmúdó ni wọ́n ṣe fún ọ. Kungani Segobe Allah. Guy. Hello. Jẹ́. O rò pé mi ò mọ̀ mo ti mọ̀ pé you no dey talk for inside I know you are a Curtis àmọ́ sẹ́rí bó ṣe ń wò mí yìí àwọn èèyàn máa ń ride mi gan o wọ́n máa ń pè mí ní short man devil so mo wá fẹ́ join ní campus yìí I want to belong èmi náà máa fi yẹn ṣe defence fúnra mi so I want to be a defender. Hello okay ẹyẹ ni ẹ tó bá jẹ ẹyẹ ṣe àdàbà ní tọ̀dọ̀ ẹni àbí ẹyẹ àṣà you are not ẹyẹ akabrakada kabra no o ti yé mi àáké ni ẹ irú àáké wo ni tọ̀dọ̀ tí ṣé irin náà fi gbẹ ni àbó ní plywood nínú àwọn hello. Yes. What's going on here? We are Curtis. We are on the meeting. Curtis, eh? That is our leader. And you are proud of that? Once I'm going to go to Gale. Like, big battery of Fabi. You got it. A minute, once a buy, see? Abu Abaloroti. And you want to sorrow for me? You're a student, you won't hear? I want to know, just tell me. What's in school? Intention any láti sọ gbogbo ọmọ school yìí the courtesan. Àbí kó máa initiate wọn. Ọmọ ilé ìmọ́lẹ̀ àbí ọmọ mọ́lẹ̀ mi báyìí lẹ́gbẹ̀ẹ́ ògiri bí. Ṣebí náà ló ti máa ṣe lẹ́gbẹ̀ẹ́ ògiri ló ti máa initiate. And keep quiet. Tó bá wà nínú class after question and answer you can't say anything. O blọ́rẹ̀ o lọ́ta o ń ṣe bí ṣìgìdì. Are you a sigiri? My joy lójú. Má sọ fún pé I'm a bad man. Bad man. Gbogbo ilé tí ọ̀lẹ́ ṣe, àwọn sì kọjá. Look at yourself. Look at yourself. Ṣé bórí ẹ̀rí? Wọ́n náà wò tó gbé sílẹ̀. Look at yourself. With this thing, with jágbàjàgbà thing tó gbé sórí yẹn. O de kúrò nílé ẹ̀ ò ń bọ́ mi. Má joy lójú. As a principal of this school, mo sọ fún ẹni náà máa jó lójú. Oya, Baba, onto your mark. Set, go! Go! Look at me. Jẹ́ kí orí ẹ bẹ̀rẹ̀ láti wájú. Bẹ̀rẹ̀ láti wájú. Jẹ́ kí orí ẹ dàbí orí mi. Bọ́kàlẹ̀! A disgrace ẹ. A disgrace ẹ. Now, as you can see, gbogbo ẹ̀yin tẹ́ ẹ nírun lórí náà lead by example ẹ máa múra sílẹ̀
bẹ́ẹ̀ ni mo sọ fún un. ó jẹ́ kó wo bí jẹ́ kó lọlẹ̀ like bí orí mi ṣe rí ni ó jẹ́ kí wọ́n rí kó lọlẹ̀ pátápátá. nonsense. mo ń discipline ẹ o lè say sorry can't you say sorry. you don't even feel remorseful. okay efle. that's very bad. ṣé mo sọ pé mo ní máa jọ ẹ́ lójú. wicked. now okay baba stop ẹ lọ bá mi wá ìgò wa wá bá mi fi ìgò fa orí ẹ come on someone come get me blade ìgò ni máa fi fa irun ẹ̀yẹn dànù. ṣe man ìgò máa tẹ. any ìgò now tó bá mi rí razor blade either ìgò or blade wọ́n máa fa orí ẹ̀ fún mi tí ẹ gbọ́n kankan mọ́ báyìí. ìgò máa tẹ ló máa dà. kí ló fọmọlọmọlẹ. Mr. Jale Koko kí ló ń ṣe ẹ mo fẹ́ sáré dọ̀dọ̀ Mr. aláwo nìkan tó lọ mo fẹ́ gbàgbọ́ màá tẹ̀ lọ́wọ́ wọn ó lè bẹ̀rẹ̀ sí. now oya move. I'm pleading on his behalf. Ẹ jẹ́ kí bàbá yẹn parí ẹ̀. okay oya continue. ẹ dúró ẹ má kúnlẹ̀ fún mi wọ́n ti fojú olóńgì ní jàsẹ̀ jẹ mo sì ti fi sín gbẹ́rẹ́ bó o burúkú bá fẹ́ ṣẹlẹ̀ sí mi ó dédé kí n mọ̀. àwọn ọmọ mi wọ náà lọ bẹ o. Ifá ló di dàgídí Ọ̀rúnmìlà ló di dàgàdà bọ́rọ̀ bá dàgídí tó dàgàdà tán ọ̀bàràkà là kẹ́gbẹ̀ tí kábí lọ́nà fọ́ máa wò ọ̀bàràkà òde ọ̀nà ẹ bá ń ká ojú ọ̀nà kúkú. aláṣẹ tó tí ó kọ́ ọmọ ajá fọ́jà bí èmi mọ̀ sọ bẹ́ẹ̀. máyẹkúyẹkú ni wọ́n ń pè lọ́jẹ̀kú bàbá yẹkúyẹkú ni wọ́n ń pè lárẹ̀rá a ti gbá wọn lójú a ti dìbò lu wọn a ti gbọ́ wọn jà arara ọ̀ tàbí wọn òkúùkù ọmọ ọmọdé ọmọ ọgbẹ́ yẹkẹtẹ. má fojú di mí o. bí n bá wá fojú di ọkọ kí ni ọ̀sẹ̀ ni torí ìwà àti bàbá rẹ̀ ó dà pé ẹ fẹ́ fi bí ìpìtàn ìwà àti bàbá rẹ̀ yìí ọmọ jẹyìn o ìwà àti bàbá rẹ̀ ẹ mọ̀ máa sáré tẹ̀mọ̀ nírí nǹkan tí ó lè yín o bẹ́ẹ̀ ni mo sọ. kí ni ń gbẹ́nu rẹ gan-an kí ni ń gbẹ́nu mi ṣé tí ń gbẹ́nu mi lẹ́yìn fẹ́nu tẹ́ńbẹ́lú bá o. ìfẹ́ ọjọ́ kò lóyún. bàbá gbá wọlé kan sódà rò. wọ́n dàgbà sí ìdí ògún irin wọná irin dókínní ọ̀gá gbásọ̀dà gbásọ̀rì mọ̀dẹ̀mọ̀dẹ̀ aṣọ pupa kì í bókù wọ̀sà aṣọ pupa bọ́sì aṣọ pupa bọ́bẹ̀. ẹ̀dá bìrìbìrì àwọn kúdà ìfọ́ àwọn lẹ̀lẹ̀ ìdájọ́ bìrìbìrì. òru ìdájọ́. bí àtìkú ti jọ pé bírí kọ́pọ̀ àti jọ pé bírí kòtò àtijọ́ sọ́wọ́ èmi rẹ̀ ikú ò lè pa mí. ẹgbẹ́ ṣé ń bọ́ lọ́gàn mi. pápá odò òkùnkùn onílé iná lónìí o. odò òkùnkùn onílé iná lónìí o. àtigi àtọ̀pẹ̀ ní tẹríba fún ná. àtigi àtọ̀pẹ̀ ní tẹríba fún ní. tẹrú tọmọ ní ọmọ tẹríba fún ọ. tẹrú tọmọ ní ọmọ tẹríba fún mi. ẹ wò lẹ́nu màá sá yín ṣàkóso ẹ ti gbọ́ lẹ́nu mo máa délé yín mo fẹ́ délẹ̀ lérí tẹ́mi bá dé débẹ̀ mo fẹ́ bà bẹ̀ jẹ́ ni tẹ́pẹ́ tẹ́lómi bá débẹ̀ kò ní lè débẹ̀ kò ní sọ́nà tó máa gbà kọjá èmi fẹ́ bà gbogbo ọ̀nà tó wà ń bẹ̀ jẹ́ ni kí sá yín ṣàkóso ni. Wálé èmi náà ti fẹ́ pè ẹ́ ṣó wà ń lé ṣé mo mú wà ṣé jíjẹ náà wà ń lé àwọn kámẹ́rà tí mo ní kó tọ́jú sáwọn náà ti wà lé màá fi rhymes bá tiẹ̀ jẹ́ wò ó Wálé a máa ṣe fídíò tí bá ti ń ṣe kinní yẹn fún tísà mi a máa ṣe fídíò o mọ̀ pé àwọn fídíò yẹn la máa fi gbowó lọ́wọ́ rẹ̀ àkókò sẹ́ni tó máa fẹ́ rí nakedness yẹn ń ta a máa gbowó yẹn instrumentally ní lóṣooṣù sínú wà bá ń tan gìnìtì ilé o kọ́ gìnìtì mọ́ tutù pẹ́pẹ́pẹ́ òun náà wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bì kọ́gìnì tí mo tún kó tán fáànù sí kí fáànù máa gbé káàkiri mo kàn lára tán èmi náà ti dé tán o ṣeun o ṣeun o ṣeun. Bísóyè jọ kí ló ṣe ń bí kí là ń ṣe ń bí báyìí. kí ló fa acting aṣá àjíjọ sọ kí ní ìtẹ́lẹ̀ ibi tí mo ti fẹ́ lọ gba pátá ń di ẹ̀ ibẹ̀ là ń lọ. Bísóyè ó ń lo ó fún mi èmi ló ń lo ó fún Bísóyè. Like, are you mad? So, ṣé kò ó ṣe pé nǹkan tí mò ń rò ní ṣá? Ó lò bílẹ̀ fún mi
Please, very question ọpọlọ rẹ. Máa cooperate pẹ̀lú. Ṣé àìṣe ń lọ ni? Àbí o ti ṣe? Mo ṣe sọ tán sí i ni. Ibẹ̀ là ń lọ ibi tí mo dé. Bísọ̀yè, tí kò sọ fún ẹ. The best thing fún ẹ ní pé máa sí ìyẹn mọ́ tó ti bọ́ bá sí ìyẹn. Àti ìjẹ́ like èmi ni wọ́n lo ìbílẹ̀ fún. Èmi Bísọ̀yè. Èyí mi ti bàjẹ́. Èmi lè lo ìbílẹ̀. Má wà sí ìyẹn mọ́. Hey, teacher! Miss Aduni! Kíni yìí máa fọ́ ń bú o. Ìwọ gẹ́gẹ́ ló fọ́ ń bú o. Lọ́nà wo? Ló Google map tó bá ń wọ́n náà. Ṣé òǹgbà tó fò ká kan ṣé kò tẹ̀lé ọ? Lóòótọ́ ó tẹ̀lé mi. Wọ́n ti ṣe nǹkan ìwọ kan nù. Kí ló ṣe? Mi ì ṣe nǹkan ìwọ nígbà tá à ń lọ. Gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé Wálé ló wà nílé. Òun ni mo dẹ̀ fẹ́ lọ bá nílé. Tíṣà tí mo fẹ́ lọ sánlé gan-an, ìwọ náà mọ̀ kó ṣeé ṣe kí n má bá nílé. Màá fi rhymes bá tiẹ̀ jẹ́. Tiẹ̀ sì ń bàjẹ́. Tó bó ṣe rí bí bàbá ló tẹ̀lé rà á bá ní kókó. Torí bí obituary ọmọ Yíbò Nnamdi gan tún sùn. Ṣé ìgbà tí mo sọ fún kó má báyẹn kankan sọ̀rọ̀ ṣé kí wọ́n báyẹn sọ̀rọ̀? Orí fóònù ni. Ìmọ̀ pé poultry ló pe adìẹ ni Wálé àbẹ̀rẹ̀ wọ́n ṣe mẹ́ẹ̀. Dúró ṣé fóònù àtúmọ̀ gbògùn jẹ́ ni? Kò ṣe wá ṣiṣẹ́ kò ṣe ṣiṣẹ́. Èmi ò láìkí kẹ́ ẹ mọ́ fẹ́ baṣọ owó èèyàn jẹ báyìí. Ó ti dá wàhálà lẹ́ báyìí nísìn torí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ tó bá fẹ́ trace òkà ó kàn mí ó yọ ń bẹ̀ àṣegbé lásàrè ṣe báyìí nísìn ká kọ́kọ́ mú gbogbo eléyìí tó rùn ká kọ́kọ́ mú kò lẹ̀. Ọ̀rẹ́ mi fọ̀rọ̀ àṣegbélẹ̀ ká kọ́kọ́ yanjú tí ń bẹ ńlẹ̀ yìí náà fọ̀rọ̀ àṣegbélẹ̀ àṣegbé báwo. Ṣé Òkèlè àṣegbé wà ní ṣé lẹ́kọ̀ọ́ lóun náà àbó ya wèrè ni ṣé tí kí bá rẹ̀ lù kí torí ẹ̀kọ́ lákòókò yọ ni á padà ṣèyún àmọ́ àṣegbé lákòókò ṣe báyìí ṣé lè pọ́ ti fi nǹkan sára tára rí ò balẹ̀ báyìí. Mo ti gbé nǹkan sóò rí bí mo ṣe ń bọ́ ògùn ni sóò rí bí ògùn ṣe ń bọ́ lára mi ni. Ó ti lo nǹkan alágbára lọ fi gbẹ́ sàárè. Gbogbo ara mi gbà bíbí ní star. Ó lọ fi start ara ẹ̀ náà ni ó mú náà wọlé tó bá jẹ́ lítà. Kó rí ibú ẹ̀ kú omi kò àṣegbé láṣe. Ṣé ìwọ náà tún máa yọnu sí mi lára ni? Ìwọ tí mo sáwá bá pé kó bá mi yanjú nǹkan tó wà nílẹ̀ ó tún yọnu sí mi lára. Kí n má yọnu sí ọlá kí n dé òyọ kinní sí mi ni. Mo lè yọ sí ẹ. Orí rẹ fẹ́ burú kò tún gbérí mọ́. Bàbá kí ni bá fi sọ orí rẹ bí o ti pọ̀ tó láyé mi. Kí ló ṣe yín náà? Are you daft? Mo yọ̀. Kí ni? Ṣé mo mọ̀ọ́mọ̀ gbálẹ̀ sí ẹ lára? Tẹ́ ẹ bá mọ̀ọ́mọ̀ kọ́, ẹ̀yin ìyá àgbàyà ìyá àtẹ̀tẹ̀ wà nínú skúlù yìí gan. Ọlọ́run mọ̀ kọ́ tẹ fọjọ́ àárọ̀ yín ṣe, tẹ fi wọ́n padà gbálẹ̀ nínú skúlù. Ilẹ̀ ẹlẹ́dẹ̀ máa gbákú bẹ́ẹ̀ ṣe wà yẹn. Ìyẹn èmi náà. Kí ni? Mo yọ̀. Ṣé ẹ lè ra bàtà yín ni? Mo yọ̀. Ó má jẹ́ kí n fi ọmọ mi méjèèjì tó mu dàgbà ẹ ṣépè fún ẹ. Pẹ̀lú fake life orí burúkú tó ń lò ní skul yìí. Ṣé o ti wáyé pé mi nìyá ẹ ni? Ẹ̀yin lẹ́bí mo yọ̀. Ọlọ́run má jẹ́ ní àbúrúkú yìí náà jẹ́ ẹ̀ Ọlọ́run ní jẹ́ ìyàtà ni ẹ̀ tó ń gbálẹ̀ ìpìlẹ̀ ẹ̀ ṣì máa túlẹ̀ ẹ̀ gbà ó. Ẹ wá gbà mí. Ẹ wá gbà mí kẹ́. Ìgbà mi ìwọ ọmọ yìí èmi tilẹ̀ tí mo ti gbá ṣiṣẹ́. Ó gangan sọ. Mo yọ kí ni problem ẹ náà o gba fóònù lọ́wọ́ mi látọjú ẹ̀ ń sìn ó ní kí n yá ẹ pé kò kàn fi ṣe nǹkan kan mo fún ẹ ń sìn ó fẹ́ dá fóònù yìí padà mọ́ àwọn tó ń fi fóònù yìí ṣe birthday surprise fún mi wọ́n ti ń dọ́gbọ́n fi style béèrè lọ́wọ́ mi kí ló fẹ́ kí n máa sọ mo dẹ̀ ti parọ́ mi ìmọ̀ràn tí mo dẹ̀ pamọ́ why are you doing all this now. ṣé orí ọ̀rọ̀ fún ni. Now. bóyá kẹ́ gbàgbé pa ẹ o. kí n gbàgbé ń pa ẹ báwo. ìdí ti jẹ́. máa stop na mo yọ tó bá yẹ péré ni stop it I hate that 17 Pro Max for that matter ó pọ̀ jù ẹ lọ náà nínú school náà. ẹ̀ẹ́dẹ̀ wọn á pọ́n lébẹ́ ní pé gidi ni ṣé mi mọ̀ pé ti VDM ní XR ní ìyàn. Stop na rárá o àwọn tó rà fún mi wọ́n sọ pé ti bí lọ́dún. kí ni yàtọ̀. But tí ẹ ti bá mi mú so that màá lè máa sọ fáwọn èèyàn pé fóònù wọn ṣì wà lọ́wọ́ mi kò dáná. ṣé mi ti ṣe nǹkan tó ju 17 Pro Max lọ fún yín ni. Mo ti rántí wọ́n ní pé òun pọ̀ tí ara ẹbí ọmọ olówó nínú school because kò yé mi mo I'm talking to you. Oh sorry, I'm so sorry. Wọ́n lóun òun pọ̀ tí ara ẹbí ìgbà tó ẹ pọ̀ ọmọ olówó ní ẹ nínú school
mo ní ṣe báyìí ni mò ń fún ẹ lálàwáǹsì náà nǹkan tí mo dẹ̀ ń fún ẹ kó kàn máa fi túnra ṣe ni gbogbo àwọn skin care àtàwọn nǹkan míì tó lò need kó dẹ̀ lè máa gẹ̀ẹ́tẹ̀ so wáyé tó ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn and then wọ́n ní woman cleaner yẹn wọ́n ní mọ̀mísí ẹ̀ ni. Ta ni olóhùn ò ní jẹ́ woman cleaner ẹ compare now my mom go forbid ṣé torí pé èèyàn tiẹ̀ tí wọ́n á ṣàánú èèyàn ríyàn tó ń gbálẹ̀ ó máa ní àmú mi ẹ gba small change rẹ fi ra nǹkan káwọn náà tiẹ̀ lè fi tọ́jú àwọn ọmọ tiwọn ẹ wá nígbà àwọn lọ bí mi ṣé wọ́n fẹ́ kí n máa ṣe remount school yìí àbí kí n rí bó ṣe ń gbálẹ̀ káànù wọn ṣe mí kìdẹ̀ fún wọn lówó kí ní mọ́mí ẹ gbà ó àwọn èèyàn school yìí ṣá ẹ wo bí tó gbé lọ wọ́n máa yẹn mọ́mí mi ihu go forbid. ìgbà tó sọ bẹ́ẹ̀ kò sí problem nǹkan tó jẹ́ kí èmi náà kàn máa rò ó ni pé last time tó wá yẹn mo wá ń connect voice woman yẹn tó sọ pé change mood ẹ wọ́n á gbà how come ṣe. Voice anybody ló lè jẹ́ you know when I'm already in the mood to do something tí mo dẹ̀ gbọ́ voice anybody of course ó máa pa mọ́ra mọ́ mi lára náà. ojú ẹ tí ó ṣe máa ṣe bí kinní nìyẹn fóònù náà ló gbàdá ní nsìn kò fẹ́ dá fóònù padà mọ́ nsìn. ìtẹ̀jẹ̀jẹ̀jẹ̀ látọjọ́ ẹ̀ kò ti ra fóònù. o ti bẹ̀rẹ̀ sí ní gbé kúrò nílẹ̀ fún mi o ti bẹ̀rẹ̀ sí ní máa páàkì. mo ṣàwà báyìí. ṣé mo mọ rísì tó ṣe wá bóyá o ló fẹ́ gbà I don't know. mo ti débi tán ẹ fi mí dára tó bá wọn. It's a lie. ṣé òun wáyé mi. Are you serious? Para ẹ sí mi lọ́rùn. Pami baby. Farabalẹ̀ fún mi jọ. We stubborn, we get jazz, we sabi music, jazzy. Mo yọ̀. Ṣé ò ń dùn mí nú ni àbò ń bà mí nú jẹ́? Mọ́mí kí mo tún ṣe. Mo yọ̀. Níta gbangba ló faṣọ ya mọ́ mi lọ́rùn. Mọ́mí mi ṣe bẹ́ẹ̀. Mo ṣe bẹ́ẹ̀ mi ṣe. Ló disgrace mi tó yẹn níta gbangba. Àwa wípé o tún pè mí lájẹ́. Lórí fake life tó ń live mo yọ̀. Mọ́mí mo ti ṣàlàyé kíní fún yín kó ṣàjèjì fẹ́yìn náà. Mọ́mí àwọn influencers kan náà wà. Ó dẹ̀ sọ fún mi wípé àwọn fake ẹ̀ táwọn fi make ẹ̀ ní. In fact, àwọn kan ló fún mi láwọn guidelines tí mò ń lò yìí. Ó dẹ̀ sọ fún mi pé mi lè la ọdún ìjà tá máa fi make ẹ̀. Mọ́mí máa pa yín lẹ́rìn padà. Mo yọ̀. Fake life tó ń live ó ti sú mi. Story wa balẹ̀ dùn mí. Ìwọ náà wò ó. Iṣẹ́rú ni mò ń ṣe tẹ́lẹ̀. Ìwọ ọmọ iná ló sọ fún mi wípé irú ń rùn ní gbogbo inú kí change iṣẹ́. Mo tún wá ṣe àgbálẹ̀ láti fi máa sanwó school ẹ, láti fi máa bọ́ ẹ, tí mo fi bọ́ ẹ, tí mo fi take ẹ. Ló wá disgrace mi bẹ́yẹn. Má bínú, ọmọ ṣe kí ní ìdíbìrì. Ẹ má jẹ́ kó sún yín, kí ní sún yín kò ní rẹ̀yìn. Mo ti ẹ̀ sí àwọn kìíní ìfún yín tẹ́lẹ̀. Mọ́mí ẹni bínú mọ́ jẹ́ kó. Èmi ní kó àdágbé àdáfà àwọn ẹbí bàbá rẹ̀. Kò sí tọ́ba mi dá sí lọ́rọ̀ ẹ̀. Wọ́n ti ṣọ́ lọ. Lọ ṣáwà, mo fẹ́ fi nǹkan ọ̀rọ̀ lórí fún. Mo yọ̀. Fake life mi ìṣe mọ́. Ó ti sú mi àbí ìwé lè bá ẹ̀yìn àbí abẹ́gbà mi. Fake life mi mo yọ̀ mi ìṣe mọ́ o. Mi ìṣe mọ́ tó fi lè mú ẹ kó máa deny mi yẹ ẹ níta gbangba. Torí fake life ó tún pè mí lájẹ. Ó ti di iṣẹ́ rẹ̀ o, ó ti di ìwà rẹ̀, ó dẹ̀ ti mọ́ ọ lára. Kúngani. Kò fojú sí dandan ní káàdì. What do you want from me? Ẹ má bìí ẹ má bìí. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ ni. Kí ni ẹ̀ mú bọ́? Sórí nínú skul yìí mo ti máa ń rí ọ mo yọ̀ fún ọ mo yọ̀ fúnra mi o mo kàn láìkí ẹ bó ṣe dúdú yẹn tó máa ń bíbà tán pọ́níṣẹ̀ yẹn tí nǹkan máa ń dán ìtẹ́ náà ó wà òkè èmi sì lélẹ̀ mo kàn gbá tiẹ̀ so
mo fẹ́ kájọ mọ yọ̀ mọ́ra wa mo like you I love you. ẹ wo bí wèrè ṣe pé I love you ọdẹ. mi gbọ́ nǹkan tó sọ I don't understand. I love you. me. You. Ṣàkẹ́ máa ṣe bí ọ̀rá o. À ń pe gbogbo ẹranko tó ní o ìbí ẹ̀ ń ṣe present nínú gbogbo àwọn ọmọ tálákà tó kún school yìí. Èmi ọmọ olówó mo yọ Sọ́lá ló ní pé o fẹ́ wá fẹ́. Ṣé o ò gbórúkọ yẹn gan káwọn èèyàn ti sọ fún ẹ pé má dọ̀dọ̀ ẹ o wọ́n máa fowó bá tiẹ̀ jẹ́ àfowó ra gbogbo ìwà àti mọ̀lẹ́bí ẹ̀ pa. Má ti rà kó mọ́ sorry wọ́n mi létí orúkọ ẹ náà. Mo sọ fún ọ kò mú ọkọ mi ni èmi ni Awódọ̀tun kìnàkìnà tójú aládìẹ kìnà táládìẹ bá wà ń bẹ kí aládìẹ ó ṣe iná jó ògiri òsà àfọkùkù tó dó tìkàrà èmi ni yìí èmi ni hó èmi ni hú. òkúkú sọ di èmi yìí ọ̀dẹ̀ orí ẹ̀kọ́ tóbi ni kò sí làákàyè kan báyìí bẹ́ẹ̀ ó bóyá dẹnúlẹ̀ bí ọ̀pẹ tí náà mú ìwọ náà tó tóbi ìwọ tó mọ̀ ok kí ni náà. ṣebí náà nísìnyí. láyé yín ti bàjẹ́ yín ti tán. nǹkan tó wá dùn mí jù tó bá jẹ́ pé borúkọ yẹn ṣe long tó lówó ẹ̀ ṣe long tó kò bá má dùn mí má tiẹ̀ ṣe consider borúkọ ẹ̀ gùn ọmọ tó ní ó kúrú kéré báyìí ni. I'm losing my temper. Don't lose it. Wow. ṣé ìyá wèrè ṣe fẹ́ nà ni ọlọ́fẹ́ bá ti yín jẹ́ ni ọgbẹ́ni ẹ̀sùn sẹ́yìn jàre bòrò ọgbẹ́ èrí owó àrànjú ẹ̀sùn mọ́. sún sẹ́yìn sí kò dùn mí gan. I don't care. kò dùn mí ṣe bóbìnrin lásán. obìnrin lásán ni orí ọ̀rẹ́ lórí ń gbin orí ọ̀rẹ́ lórí àti ìpàkọ́ ọ̀gbọ́n ṣùtì orí ẹlẹ́gàn ló bá jẹ́. wọ́n mọ̀ ẹgbẹ́ owó kíbi àpẹ̀tù ó. kò dùn mí sẹ́ jágbọ́ sẹ́ kódà ẹlòmíì ò fọjọ́ ọlọ́jọ́ lọ́nu sùkúù yìí kódà wáyé kìlá wá ṣe ẹlòmíì àkúkú ọ̀wọ̀ọ̀wọ̀ ẹlòmíì àmà àjẹgbà títọ́ ìdánwò ni. èwo ni jẹ̀gbà títọ́ ìdánwò ṣé ìyàkọ́ ọmọ náà gba àwọn tí ò lórí ọkọ. Are you ready to learn or not? What a nice person. What a nice. Sorry, if you cannot beat them, you join them, yo. It's not that me I not understood English, yo. Tó bá lè join wọn. Shaking busted. Ṣé mo wí pé UK àti England wọ́n kì í ṣe kankan náà? Yes, they are different countries from a different continent. England, yes now. Tẹ́ bá mọ̀, ṣé mo rí pé Texas àti Maryland same time na everybody ni. Yes, even àwọn táwọn Nigeria same time la ní pẹ̀lú àwọn tó wà ní Texas, pẹ̀lú àwọn tó wà ní UK, US, same time ni gbogbo wọn lò. I think there is difference between Maryland time and Calabasas time. No. Nǹkan kan náà ni, but you made a mistake. It's not Calabasas, it's Calabarish. Bẹ́ẹ̀ni, in fact, yes, under UN, United Nations, gongo ni Calabarish yẹn wà. Cherry. Bẹ́ẹ̀ni po fẹ́ kọ Calabash, wá change sí Rish, Calabarish, yeah. That's it. In fact, cherry ke gbogbo àṣẹ táwọn pa Nigeria yìí, Atomu àti Calabarish os ma ba pa cause wọ́n wà under United Nations. Yes, nǹkan tó bá ti sọ, òun na wa ma ṣe ń bí báyìí. Under wọn báyìí, in fact, wọ́n kó wa lẹ́rú ni. Yes. In fact, actually wà ní under kini ẹrú wọn yẹn. Yeah, because ìgbà tí mo lọ sí Calabarish nígbà yẹn, wọ́n sọ fún wa pé ó ní nǹkan kan táwọn baba gbà lọ́dọ̀ wọn nígbà yẹn. Tó fi wá jẹ́ kó sign contract pé forever and ever la máa fi wà ní under wọn. So nǹkan táwọn bá sọ la máa ṣe. Tẹ́ bá rántí mo sọ pé unilateral àti united, pé unilateral better United Nations, if you remember. So what I'm trying to say now is that unilateral Africa is better than United Africa. You are correct. Very correct, in fact. Yes, no? Excuse me. Save me. More you're right. Yes. Kí ló dé tẹ́yìn people in who have been too daft by? Cause me understand. Mo yon sọ nǹkan fún yín, verify, share any research, then jot. Wo bí wọ́n ṣe busy to jot nonsense. See, I am not saying Moyo is a liar. But at the same time, Moyo is a pathological liar. A bona fide liar. Joe, Ibo ni wọ́n dé rí. Ibo ni wọ́n dé. Ṣó ti dé Calabarish ni?
Okay, can you call passport Nigeria? Color blue, obviously. Oh, here we go, color blue. Well, American citizen. Me? Yes, you. Ibolo Devi. No, should they Calabar? Chimode Calabarish. Sorry, please. I need to attend. Why Tomo Ilo? Koyeko lo. Why are you calling her? Oti etowo. O den jot rubbish. Cause I don't get. Kini nǹkan tó wà ńbẹ̀ nínú kí ẹ Google nǹkan tí ó sọ. After all, everybody is on the smartphone. Wikipedia is your friend. Google is your friend. Why can't you Google? Nǹkan tó bá ti sọ, ẹ jẹ́ kí n sọ nǹkan nípa Amoyo Temo. Ó kàn máa ka article. She will not verify if it is true or not. Okay, if I may ask you guys, ṣé Moyo sọ reason tí ó fi sọ wípé àbí tó fi feel pé unilateral Africa is better than United Africa? No. And you believe that? Okay, my question, what is unilateral Africa and United Africa? I am happy to tell you guys that United Africa is better than unilateral Africa. Bro, what are you writing? Uncle, what are you jotting again? How sure are you that I'm even telling you the truth? All you know is to jot. Kilo day. So, United Africa have so many merits, like promoting human rights, green energy, industrialization, and promoting digital infrastructure. Meanwhile, our unilateral Africa, they are so independent that they don't want to come together, or they are independent on their own. Meanwhile, our United Africa, they can do businesses with each other, discovering oil and gas, gold. Ó ṣá máa ṣe business papọ̀ tẹ́ pé kò ní jọ nira wọn lára, even gan tíjà bá fẹ́ ṣẹlẹ̀ bí kan máa bá wọn parí ìjà, wọ́n máa ń ṣe everything. But àwọn unilateral, ṣé nígbà tí mi ò bá yín dòwò pọ̀, ṣé mo fẹ́ get èmi àti Akin sọ̀rọ̀ sí, ṣé mo máa bẹ dòwò pọ̀ ni? No, so that is it. Ó dẹ̀ wá ń sọ rubbish fún yín, ẹ dẹ̀ verify, ẹ wá serious, ẹ wá ń làágùn nímú lórí rubbish tó ń sọ. And I heard something like England and United Kingdom. I will urge you people to go and do your own research. And that Calabasas of a thing. Calabasas is a city located at southwestern region of San Fernando, California, Los Angeles. And Los Angeles is in United States of America. Thank you. Àwọn ọmọ ìgbàlódé somebody sákàrà máa jẹ́nsí Moyo, mi ò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ àfìgbà tí mo bá yọ̀ wọlé. Ẹ gbà mí. Ọmọ tí mo fẹ́ wá fẹjọ́ ẹ̀sùn pọ̀ náà ni. Wọ́n kọ́ ni VP tí ń nà ẹni. Iná lè láì. Alábàjọ ẹ̀ ní VP náà. Ta ni ẹ́? Mo fẹ́ mọ̀ ẹ́. Mo register. Orúkọ mi ò ní register. Are you normal? I hate what I don't like. Who are you? Ta ni ẹ́? Kí ló ń gbénú ẹ̀? Ta ni bàbá ẹ̀? Mo fẹ́ mọ̀ bàbá ẹ̀. Orúkọ bàbá mi ni Awósàkín. Èmi ni Awódọ̀tun orí ọ̀rẹ́ lórí gbé ẹsẹ̀ ọbàtà ọjọ́ tó ràbù tó ṣe rí láyò náà kó dáná níbẹ̀ jẹ́bẹ̀ táwọn bàmí ìṣàní. Èmi láyé labó, èmi láyé labọ́lẹ̀, èmi láyé láwọ́ fowó lẹ́sẹ̀, èmi láyé láwọ́ fọlá lẹ́sẹ̀, èmi kìnnìkìnnì tó jẹ́ aládìẹ kìíní táládìẹ bá wọn lẹ̀kí aládìẹ ó ṣe. Èmi làfọ́ kókò tó dúró ti kàrà ti kàrà, èmi lẹ̀bi ti àlàpà àti wọlé aláṣejù. Èmi ni yí, èmi ni ìlú, èmi ni ìlú. Ó lè pàtẹ́wọ́ fún yẹn tí ẹ ta ló ń jẹ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ilé ayé la máa fi kinní kan sí tó sọ ẹ náà wàá fi skul ilẹ̀ fún mi because wọ́n hùwà tí ò dá ìwà àgbèrè tó dẹ̀ wá wà nù ẹ̀yẹn ẹgbà báyìí ni màá fi bẹ́ẹ̀ lè jáde. You are very stupid. Wọ́n mú mo ṣe béèrè pé kí lórúkọ bàbá ẹ̀ wọ́n nǹkan tó kà fún mi. Are you mad or something? Are you crazy? What is it now? Now. Look at it. You don't know what is it now. Wà á dún nǹkan tó gbẹ́rù. Orí ẹ̀ ti kú. Ìwọ bọ́ọ̀yì, you are very stupid. Ó ṣoògùn fún yàn láti fi lọ meet teacher. Ṣé o pé mo ti fẹ́ niyẹn lẹ̀ báyìí
tiẹ̀ ti bàjẹ́ màá lu gbogbo oògùn gbogbo incantation tó wà lọ́pọ̀lẹ́ màá lu jáde you are very stupid. Mr. Adigula Mr. Adigun ẹ jẹ́ ẹ máa bọ̀ pẹ̀lú àwọn student ẹ máa bọ̀ ṣé o ní pé mo ti fi ẹni tó ṣoògùn fúnlẹ̀ ìgbọ́gbọ́ gan ni mo fẹ́ fèsì màá lu tiẹ̀ bàjẹ́. You are very stupid this unguided element a máa lu tiẹ̀ bàjẹ́ ẹ máa fún ní 45 mo máa fún 45 lẹ́yìn ẹ̀ kò ní bá a kọ WAEC àti mọ́ọ̀kì tó bá wa kọ máa ń mẹ́sọ̀ pé ó fẹ́ wọ́fùlẹ̀ agbábásí ẹgbẹ́ fún mi orí ìsìn náà kúkú ẹ̀ mọ̀ ju gbígbé lọ ẹ bá mi gbé báyìí ẹ máa fún ní Mr. Adigun ẹ máa fún 45 máa fún 45 gbogbo agbára tó níyẹn mo fẹ́ kó sàn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí ẹ jẹ́. agbábásí kò sí wàhálà n ajẹ́ pọ́ ọmọ náà òun náà máa fi ṣèkà fún wọn. bíbí iná yẹn o. ṣo ti pure ṣo ọ̀rẹ́ mi. ṣo ẹ dúró ká ẹ gbọ́n kan. a sì mọ ibi tí bọ̀bọ̀ yẹn wà o a sì rí bọ̀bọ̀ yẹn àti ibi tó ní wàá jókòó sí. movement. àwọn ọmọ ìgbàlódé somebody sakarama janzi o janzi olafuna janzi our teacher janzi hot cargo dey farm janzi o we stubborn we get jazz juju we sabi music janzi too much talk too much like. ẹni sọ̀rọ̀ ẹ̀kan tí mo wá sí ìbàyè bàbá yóò ṣayé tó yìí ó dà pé àlàyé lọ fà o. nǹkan tí mo máa ń sọ fún yín nìyẹn mo máa ń sọ fún yín pé ẹ máa ṣe ìwádìí dáadáa ṣé wò ó rí pé bọ̀bọ̀ ìyá gbáwo gidi ni àwọn ẹgbẹ́ ẹ̀ lọ tún fẹ́ látẹ́gùn ṣé ó easy ni. kódà bó ṣe wà yẹn olórí ló máa jẹ́. ìwà mi tí ó ṣẹlẹ̀ babaláwo ìṣẹ́kì ara wọn àwa ṣẹ́kì ẹ̀ ni a sì ti balance kí láàmú ṣe báyẹn àjọmọ̀ bọ̀wọ̀ fúnra wa ni tí ò bá ti dà wá láàmú àní dà láàmú so ti yẹn ẹja bọ̀ ẹ mọ̀ lọ fọ́ o ẹ kápá sókè o. lóògùn ọ̀fẹ́ o. what is it? Àdá lọ́wọ́ student ẹ má ṣe báyìí ẹ ó mọ̀ kó lè dáa fún ẹ and kó lè look nice mo fi ní kàn gẹrun ẹ má retaliate mi violently jọ ẹ má lọ fà báyìí ẹ jọ àṣekànsí mo ń lọ sí jímọ̀ mo fẹ́ lọ kírun ni mo fẹ́ lọ bẹ Ọlọ́run ni. Guys, mánu yìí ó fẹ́ràn mi ni ó fẹ́ mọ nǹkan tí mo fẹ́ ṣe ẹni tó bá dẹ̀ sọ pé kí la máa ṣe ń kọ́. wọ́n lọ máa ṣe é hàn. mi ò sọ pé kí ló máa ṣe mi ò sọ bẹ́ẹ̀ please gbogbo yín mo bẹ̀rẹ̀ ẹ̀jọ̀ ẹ má sàmì pa ẹ̀jọ̀ ẹ má sàmì pa ẹ̀jọ̀ mo bẹ̀rẹ̀ ẹ̀jọ̀. Hello, students. Stand up. Kí ló dé? What have I done? You understand, sir? Everything well, okay, sir? I'm okay. Mi ò ṣe nǹkankan. Robel, because as a pathetic call, I don't expect to get padà lọ sọ́fíìsì. Ẹ wá sùn lọ síbí ni. Okay, I've come over, sir. Oh, sorry. Still of it. Sorry, my bad. Olafuna our teacher hot cargo dey farm janzi o. ẹ ṣe sùúrù ó ti wọlé tì mo fẹ́ kí iná dáhùn tí iná bá ti dáhùn ká bọ̀. mo jẹ́rìí rẹ̀. kí iná náà dáhùn kí àbí ṣe ká lọ da petrol sí. gbẹ̀nu èmi mo ṣe é mọ̀ wọ̀rí kò ní ìdí petrol iná ò dáhùn iná ò dáhùn. ẹ fún mi lómi o gbogbo ẹ fún mi lómi o ẹ fún mi lómi ẹ fún mi lómi ẹ fún mi lómi ẹ fún mi lómi.
ó ti dáhùn. Ah, ó ti dáhùn. Ó ti dáhùn. Ẹ̀gbọ́n mi. Bóyá lóògùn ọ̀fẹ́. Everybody! Mo fẹ́ mọ̀ mi nìkan bá mi gbọ́ mi. Mo dẹ̀ máa rán wọn lómi. Why then tell me? No, ìyẹn ló pè. Omi o. Omi náà pa. Kí ló ṣẹlẹ̀? Bóyá wọ́n jẹ wọ́n sọ́ta, bọ̀ omi tó ti mu yóò ti more than 50 litres of keg. Èèyàn pariwo omi, ó dẹ̀ mú omi. Máyì ti dákẹ́. Mi mọ̀. Ambulance first. Kí ló dé? Àwọn kan bẹ̀lẹ̀ kan. Ah, sorry. Ló ń pariwo òṣì. Ṣé o náà ń dry ní police station? Sà, èèyàn mu omi bẹ́ẹ̀ yẹn tó ń pariwo omi. Dehydration kan o. Wàláì wọn lù má gùn. Títí wọn ò ń ṣe kó gbókìtì tí wọn ò dẹ̀ bá gbígbó dé. Ó gẹ̀tẹ̀ o. Okay, sí lára ẹni. I am not there. God, wọ́n lè má gùn ní. Ẹjọ́, èwo nínú yín ló ní mọ́gùn lára náà? Ṣé ìwọ ni? Ẹ jẹ́ lọ tẹ̀sí ẹ̀wọ̀, mo ní màlúù mọ́gùn. So just like that, PP dẹ̀ kú bẹ̀ yẹn. Since you decided to keep mute, me, I would like to free my mind. And I don't know whatever you might be thinking in your head or in your heart or in your tummy, but I want to clear anything you might be thinking. Because I want to say, to be about in by insurance, any small thing, mama fi people I want I want to clear the hair. Bro, because I make advance to you to become my friend or a close pal doesn't mean I want something otherwise, or maybe I'm looking for a relationship or anything. Kò sí nǹkankan o. Torí pé àwọn ọmọ sìn, especially ẹ̀yin ọkùnrin, any small thing. Tí mo bá gbóúnjẹ fún ẹ̀sìn, ó lè bọ́ boxers kó fi pé ó ní nǹkan mi tí mo wá káàkiri. Tóbìnrin bá ti nice sí yín sìn, wọ́n fẹ́ fẹ́ yín ni. You are not my spec, yo. I don't like you way to the dating level. Anyways, to bury me be a nuisance, no problem. I just want to come to your life as a relief, because the way you used to do as if you are a frustrated human being. Maybe, I don't know, maybe you have some trauma. I just want to make my life to look like a rehab to you. But no problem. Don't know ní pé a máa pàdé lẹ́yìn bíbá. So be it. Don't know dẹ̀ ní pé a ní pàdé lẹ́yìn school. Fine. I wish you all the best in life. Bye-bye. Hey, You know my name? sure. Anyway, let me apologize first. I am sorry if my reaction towards you has hurt you one way or the other. I decided to keep Martin this school based on my past experience. The community grammar school in school Timolo. I want to say WAEC originally, most of the Paris school. They are graduates, they are working. I met a marrying in a family. And me, I'm still here doing rubbish on the streets. Then when I realized, I sat and spoke with myself. Then I decided to come to this school to get my WAEC. Then see what's not happening. Is there not symptoms of another year wasted?
Because Ministry of Education sọ pé wọ́n máa ti school yìí based on rádaràdà tó ń ṣẹlẹ̀ ń bí. Wọ́n tó ń sọ̀rọ̀ lórí certificate proprietor. I don't understand. Ṣé kò ń ṣe wrong school ni mo tún kóra mi sí báyìí? So pathetic. Firstly, I would also like to apologize to you for misinterpreting your action, or I think there is a misconception. But before I go further, please, I would like to ask you a question. Are you not a cultist? You are a cultist. Because I caught you smoking with some guys the other time. Yeah, damn. Mo kàn desire láti hack fún wọn. Mo ti bèrè lọ́wọ́ àwọn school méjì mẹ́ta pé wọ́n máa ń smoke wọn. Ta ló mọ best thing ta lè ṣe, best play ta lè ṣe fún àwọn tí wọ́n ń tẹ̀lé mi pé láti bóyá cultist nínú ọ̀nà tí. Àwọn ọlọ́kọ̀ script ọjọ́ ta lọ smoke ta and drink. Then àwọn tí wọ́n wádìí mi wọ́n para lẹ́yìn wọ́n lè yẹ kí n mú. Not na gbogbo nǹkan tí mo gbìyànjú náà láti lè kọ́ ẹ̀ láti lè ní good results náà. To God be the glory, sha. Adúpẹ́ mi tí èmi bá wà ìrètí ṣì ń bẹ. Next year náà ti dé tán, and you can actually èmi ò tiẹ̀ fẹ́ private center ṣá. Next year ti dé tán. I would like to come straight to you. I would not want to hide anything. Ó dà pé ẹ ti waste another year lóòótọ́. Because whether we like it or not, the probability of closing down this school is 90%. Tí ń ṣì dá. By God's grace ní next year kí n ṣe tekú kí n ṣe tààrùn. Mi rò pé mo lè tún bá wọn kọ WAEC ní next year. Because mo ṣe máa fọ́mọ lọ́yàn mi lè tí ìgbọ̀yàn lẹ́nu ọmọ rẹ̀. How? Ṣé lọ́mọ lé tẹ́lẹ̀ ni? Mo ṣe máa bí ni. If I understand what you're trying to say, ṣé wàá lóyún báyìí? Kì í ṣe pé mo ti confirm pé mo ti lóyún, but àwọn symptoms tí mo ń rí ìsàlẹ̀ inú ń dùn mí tí bá tẹ inú mi ní left ibi lower abdominal mi tí bá tẹ ó máa ń le, then discharge mi ó ń brown, wọ́n ní implantation bleeding ní ìdí period mi, mo dẹ̀ ní menstrual cramps, wọ́n tún ní implantation cramps mi. So mo dẹ̀ mọ̀ pé mi ò kí n ṣe virgin, ẹ má worry, kò ní kí n ṣe test mi tí lóyún. Tó àsọ̀kalẹ̀ ayọ̀. Ẹni tí ó fún mi lóyún ó wà educated, copper ni, àtẹ̀bọ̀yìn ló ti wá. A pàdé because wọ́n máa ń ṣe ọbẹ̀ Igbo máa ń rùn, because ló sísá leaf òpòròkò gbogbo ẹ̀ ṣáà máa ń rùn edé. Wọ́n á ní pé kán kọ́ mi ní oúnjẹ Igbo bíi ọ̀gbọ̀nọ̀, bíi edikaikong àti white soup. Mi tiẹ̀ ṣáà fún mi ní white soup jẹ lọ́jọ́ ìpẹ̀lẹ́ bà. Mi tiẹ̀ ṣáà mọ bí mi ṣáà ṣe ṣe. Mi ṣáà rí pé gbogbo ẹ̀ tutù ń dẹ̀ wá hóhùn, but to God be the glory. Níbi kọ́kọ́ yín lọ́bẹ̀ ṣe náà ti ṣe yín jù náà. Nínú ọ̀rẹ́ dókítà yín nìyẹn, ọlọ́run àbáyé ojú ẹ̀. Ọ̀rọ̀ mélòó ni mo sọ lójúmọ́? It's okay, ẹ ṣé. Nice to be your friend. Ṣé bí ẹ̀yin lè máa jẹ́ godfather ọmọ mi? Àbí ṣé kí n lọ ra pọ̀pọ̀ fún mi? We are now friends now. Oui. Shama take care because of my condition. Mo fún yín lóyún. Oríṣiríṣi èèyàn, oríṣiríṣi ìwà. Mo yọ̀. Ó dojú sí mi. Ládùúgbò gbogbo wàhálà mi lórí ẹ̀, ṣé kò tó fẹ́ fi sọ fún mi leléyìí? Mo yọ̀. Ṣé kò tó fẹ́ fi sọ fún mi leléyìí? Mo dẹ̀ kìlọ̀ fún ọmọ yìí tó. Mo ní fake life yìí máa tiẹ̀ débi kọ́. Ibi tó wá tiẹ̀ dé báyìí. Gbogbo àdá gbé àdá fà mí lórí ẹ̀, mo yọ̀. Ó sì jẹ́ kó já sásán èmi nìkan. Ó dẹ̀ mọ̀ pé kò sẹ́ni kankan àfọlọ́run tìgbà tí bàbá ẹ̀ tí kú. Èmi nìkan ni mo dàgbé tí mo dá fà á.
mo kọ́ tó wá fi sọ fún mi mo sọ́nà gbogbo fake life yìí náà ibì kan ló máa já sí ṣó ti níbi tó já sí báyìí. ẹgbẹ́ mi dákẹ́járe ìgbà yìí làárọ̀ tárúgbó yín sunkún òkè ṣé abiyamọ ni yín ṣá ìyá Moyọ̀ ṣé abiyamọ ni yín tá a bá ń pe abiyamọ yín náà máa jáde bí agbágbá ni ẹ sì dójú ti gbogbo àwọn abiyamọ ilé òkè gajù onílé lọ ní Yorùbá sọ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bí Moyọ̀ ọmọ tẹ wá bí òun ló wá gbé yín jókòó tó wá ní kẹjẹ kó máa fake life kó o fi lò gbà ọmọ ọdún mélòó lọmọ tá à ń sọ gbogbo school ẹ ṣe tó jẹ́ pé gbogbo school mọ̀ pé ilẹ̀ bí Moyọ̀ kí ló dé ìyá mi ló ní airport tó bá jẹ́ pé ìgbà tọmọ ẹ mú àbá tó mú wá yẹn tẹ̀yin dúró gẹ́gẹ́ bí abiyamọ gidi ṣé bó ṣe tọ́ yín nìyẹn ni kẹ́ ẹ sọ pé ẹ̀yin ò gbà ṣerúkọ tó ṣẹlẹ̀ ṣó máa ṣẹlẹ̀ ẹ̀sìn ló wọlé ẹ̀dẹ̀ fún ní rúmà palọ̀ ẹni kó máa bá yín gbé ẹni tó tún fún lóyún ó ti kú vice principal tí ò bá ní ju bàbá Moyọ̀ lọ díẹ̀ ló máa ó yọ ẹ má tí yọ bóyá ò tí yọ fún yín ẹ jẹ́ kémi wá yọ fún yín dáadáa exam tọ́nà fẹ́ ṣe wàá ẹ̀kí wa wọ́n ti cancel. Moyọ̀ ti pa mí. Moyọ̀. Ó ṣe ra mi o. Bẹ́ẹ̀ni, torí wọ́n ní kọ́ ti skul wa. Pé wọ́n lọ́kọ́ ní wọ́n. Moyọ̀ sórí mi tó ṣe mí. Tó bí mi kọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ó fi jẹ́ kó bá ta ọmọ gidi ni. Mo dẹ̀ sọ fún mi. Mo kìlọ̀ fún ẹ o. Mo ní fake life ẹ̀ yìí máa tiẹ̀ pa àwọn ibi tó tiẹ̀ dé mo yọ. Gbogbo wàhálà mi ni. Ó fi kó bá ta ọmọ gidi. Mo yẹ ṣayé bí mo yẹ ṣe. Mo kọ́ tó ṣe fún mi wá. Mo yẹ àmì mo jẹ́ àmì ẹ̀tọ́. Mo gbọ́dọ̀ kí àdá fún mi lórí ẹ̀wọ̀n wọn lórí sọ fún mi. Mo yọ Ọlọ́run ó sọ fún fake life ẹ ó máa tiẹ̀ débi tó ń fẹ́. Má jẹ́ kí n para mi. Má fi eléyìí pọ̀jù fún mi. Eléyìí ti pọ̀jù fún mi. Bábí bábí. Mo sọ fún mo yí o. Ìbọn ni mo fẹ́ gbóyún wà wá. Àdàgbé àdàgbé ni mo fẹ́ gbé. Ọmọ ìdílé mi ò gbọ́dọ̀ kékeré àbáwọ̀ jẹ́. Mo sọ fún ẹ o. Ọlọ́run. Mo yọ mo sọ fún ẹ. Ta ni mo fẹ́ rọ tẹ̀ ní? Ta ni mo fẹ́ rọ tẹ̀ ní? Ẹ dúró! Ẹ má kúnlẹ̀ fún mi. Wọ́n ti fojú olóńgì ní jàsè jẹ. Mo sì ti fi sín gbẹ́rẹ́. Bóun burúkú bá fẹ́ ṣẹlẹ̀ sí mi. Ó dédé kí n mọ̀. Àwọn ọmọ mi wọ náà lọ́bẹ̀ o. Ifá ló di dàgídí, Ọ̀rúnmìlà ló di dàgàdà. Bọ́lá bá dàgídí tó dàgàdà tán, Ọ̀bàràkà là kẹ́gbẹ̀ tí kábí lọ́nà fọ́ máa wò. Ọ̀bàràkà òde ọ̀tún, ẹ bá ń ká ojú ọ̀nà kúkú. Aláṣẹ tó ti ọ̀pọ̀ ọmọ àjàmọ́ jẹ̀bi èmi mọ̀ sọ bẹ́ẹ̀. Májẹ̀kújẹ̀kú ni wọ́n ń pè lọ́jẹ̀kú. Bàbá yẹgiyẹgi ni wọ́n ń pè lárẹ̀rá. A ti gbá wọn lójú. A kì í dìbò lù wọn. A ti bọ́ wọn jà. Arara ọ̀ tàbí wọn. Òkúùkù ọmọ ọmọdé ọmọ ọgbẹ́ yẹ̀kẹ̀tẹ̀. Má fojú di mí o. Bí n bá wá fojú di ọkọ kí ni ọ̀sẹ̀ ni. Torí ìwà àti bàbá rẹ̀ ó dàgbẹ́ fẹ́ fi mí ìpìtàn. Ìwà àti bàbá rẹ̀ yọ̀ ọmọ jẹyìn o. Ìwà àti bàbá rẹ̀ ẹ̀ mọ̀ máa sáré tẹ̀mọ̀ nírí nǹkan tí ó lè yín o. Bẹ́ẹ̀ ni mo sọ. Kí ni ń gbẹ́nu rẹ̀ gan-an? Kí ni ń gbẹ́nu mi? Ṣé tí ń gbẹ́nu mi lẹ́yìn fẹ́nu tẹ́ńbẹ́lú bá o? Ìfẹ́ ọjọ́ kù lónìí. Bàbá gbá wọlé kan sọ́dà àrò. Wọ́n dàgbà sí ìdí ọ̀gùn. Irin wọná, irin dókínní. Ọ̀gá pásọ̀dà gbásọ̀rì mọ̀dẹ̀mọ̀dẹ̀. Aṣọ pupa kì í bókù wọ̀sà. Aṣọ pupa bọ́sì. Aṣọ pupa bọ́bẹ̀. Dáadáa bìrìbìrì. Àwọn kúdà. Ẹ̀wẹ̀ fún. Àwọn lẹ̀lẹ̀. Dáadáa bìrìbìrì. Òru ìdájọ́. Bí àtìkú ti jọ pébìrì kọ́tọ́ àti jọ pébìrì kòtò. Àtijọ́ sáwọ́ èmi là kú. Ikú ò lè pa mí. Ẹgbẹ́ kí ni wọ́n mú gan-an? Sápẹ́ odò òkùnkùn onílé iná lónìí o. Odò òkùnkùn onílé iná lónìí o. Àtigi àtọ̀pẹ̀ ní tẹríba fún ná. Àtigi àtọ̀pẹ̀ ní tẹríba fún mi. Tẹrú tọmọ ní ọmọ tẹríba fún ọ. Tẹrú tọmọ ní ọmọ tẹríba fún mi. Àwọn
ọmọ ìgbàlódé ìgbàlódé somebody sakarama jansi o jansi o jansi all of una jansi our teacher jansi Okele dey form jansi o we stubborn we get jazz juju we sabi music jansi too much talk too much lie we sabi fake life jansi palava jansi wahala jansi na we get am o jansi too much aroma psycho let them know how